ọmọdé búrókò ó bojú wẹ̀yìn, òòjọ́ kọ́ ni olúwéré ń pa ni. Òun ló gba gbogbo ẹnu àwọn ènìyàn sọ látàrí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí Portable nípa pé Portable ti wọ gàù. Habib Òkìkíọlá táwọn ènìyàn mọ̀ sí Portable ti wọ gàù, tọ́wọ́ àwọn ọlọ́pàá sì ti tẹ̀. Gẹ́gẹ́ bí Portable ṣe sọ, ó ní àwọn ọlọ́pàá sọ pé iṣẹ́ àwọn làwọn ṣe látàrí ẹjọ́ tí wọ́n fi sùn ní Ìlọrin. Ó tẹ̀síwájú náà rẹ̀ wípé àwọn ọkùnrin náà júwe ara wọn gẹ́gẹ́ bí agbófinró, tí wọ́n sì jẹ́ kí ó yé òun pé àwọn ń ṣiṣẹ́ lórí ìwé ìpẹ̀jọ́ tí àwọn gbà. Portable sọ pé òun kò mọ ohun tí òun ṣe àti pé láti Ìlọrin ni wọ́n ti wá. Lẹ́yìn tí Portable sọ pé òun kò mọ ohun tí òun ṣe ló ti wá mọ ohun tó ṣẹlẹ̀ gangan. Tí ó sì sọ pé tí òun bá ṣe aburú sí Dr. Saheed Òṣùpá kí ó má bínú sí òun, tó sì pé kí gbogbo àwọn ènìyàn bá òun túbá kó bá òun bẹ Saheed Òṣùpá. Àti pé àgọ́ ọlọ́pàá nípínlẹ̀ Ìlọrin, nípínlẹ̀ Kwara nílùú Ìlọrin lòun wà, tóun sì ti bẹ Saheed Òṣùpá lẹ́ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ẹ̀rọ ayélujára. Tóun sì ti sọ fún Abu Ebel kí ó bá òun bẹ Saheed Òṣùpá àti pé Òṣùpá ló ní kí àwọn ọlọ́pàá wá gbé òun. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, fàkájà kan wáyé láàrin Portable àti Saheed Òṣùpá látàrí bí Portable ṣe sọ pé Saheed Òṣùpá dínà òun láti rí owó gbà lórí orin tóun gbé sórí ẹ̀rọ ayélujára. Tó sì sọ pé Saheed Òṣùpá fi ẹ̀rí hàn pé òun lòun ní orin tí Portable gbé síta, ìyẹn copyright claim. Èyí tí ó mú kí Portable pariwo ọ̀rọ̀ náà síta lórí ẹ̀rọ ayélujára rẹ̀. Tó sì sọ pé Saheed Òṣùpá kò fẹ́ kí àwọn ẹlòmíràn dìde tàbí ga. Lẹ́yìn tí Portable ti bú Saheed Òṣùpá tán, ló wá padà sórí ẹ̀rọ ayélujára láti túbá láti bẹ̀bẹ̀. Táwọn èèyàn sì sọ pé ohun tí àgbà fi jọmọdé lọ gbọ̀ràngbọ̀ràn ni.